Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Ọ̀rọ̀ yìí mi ò fẹ́ dá sí, but due to wípé àwọn èèyàn ń jẹ́ lẹ́nu. Ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá gbọ́ nìyàn ń tojúbọ̀ nìyàn ń dá sí. Ẹ mọ̀ pé mo máa ń sọ kọ́kọ́ wípé tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Ọ̀rọ̀ Agbala Gabriel, ìyá ìbejì ọmọ aráyé le àti arábìnrin tí wọ́n ń dìde ìrànlọ́wọ́ fún kán lè bá kówó jọ tó wá di yánpọnyánrin, tó wá di ohun tí ó ń fẹjú kẹ̀kẹ́ báyìí, tó wá di wípé àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Agbala Gabriel. Lótìtọ́, we have freedom of speech. Lótìtọ́ oníkálùkù ló lẹ́tọ̀ọ́ sí ohun tí ó lè sọ àbí ohun tó bá ń sọ. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà nílé ayé mi wípé mo fẹ́ kẹ́ mọ̀ dájúdájú pé kò sí àṣegbé, àṣepamọ́ ló wà. Ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bódọ̀là. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ọmọ ìyá ìbejì ọmọ aráyé náà, àwọn náà wọ́n sọ tiwọn. Arábìnrin kan náà tó jáde wípé lẹ́yìn tóun kò lọ́dọ̀ Agbala Gabriel nǹkan kan ṣẹlẹ̀. Kódà arábìnrin kan jáde, ẹ̀yin náà lè ti gbọ́ wípé ó ń fi ẹnu ara rẹ̀ sọ pé Agbala Gabriel ó ṣe bẹ́ẹ̀, ó bá wọn ní nǹkan pọ̀. Àwọn mẹ́ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí fọ́nrán mi yìí. Inú mi á dẹ̀ dùn wípé kẹ́ wò ó délẹ̀ dáadáa kẹ́dẹ̀ bá mi táàgì àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn. Ẹni àkọ́kọ́ òun ni Agbala Gabriel. Agbala Gabriel, at this point, you have to be careful. Sir, ẹ ní láti ṣọ́ra. Lótìtọ́ àti lódodo, you have been helping people, you have been putting smiles on their faces. But check the countdown. Ọ̀nà wo ló ń gbà yọrí sí? Ṣé rántí Muyideen? Pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tẹ́ sọ pé ṣe fún Nurudeen àbí Muyideen àti ìyàwó ẹ̀, níbo ló padà já sí? Ẹ wo ibi tó padà yọrí sí, ṣùgbọ́n ẹ̀yin tiraka, ẹ̀yin jáde nígbà náà, you came out plain just because your own attitude. Nígbà báyìí ló ṣe ṣẹlẹ̀ o, ẹ kóra yín lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat. Wọ́n yọjú gbogbo ọ̀nà yẹn, oníkálukú bá tiẹ̀ lọ. Àti bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí, àti bẹ̀ ló ti bẹ̀rẹ̀ o. Àti bẹ̀ ní ọ̀pọ̀ àwọn èèyàn tí ń dẹ ọdẹ yín tẹ̀yìn ò mọ̀. Tí ló bá lọ lógún ọdún, ọjọ́ kan òtítọ́ adébá. Ẹ̀ ń ṣe pẹ̀lú inú kan to your own understanding, but some people, I want you to know that kì í ṣe gbogbo ènìyàn ni ẹ lè satisfy. Kì í ṣe gbogbo ènìyàn ni ohun tẹ́ ń ṣe máa tẹ́ lọ́rùn nílé ayé yìí. That is why I said you need to be careful. And I believe you are a man of God. Though to some people, they don't believe that. You need to move closer to God when it comes to helping people. Kì í ṣe gbogbo ènìyàn tó bá bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ènìyàn nìyàn ràn lọ́wọ́. Take it or leave it. Ẹ ṣe alákọ̀ọ́kọ́, ẹ wo ibi tó yọrí sí. Ìyá ìbejì ọmọ aráyé le nígbà tí ẹ ràn lọ́wọ́ ní ìgbà náà. Ayé gbọ̀rún mọ́, kódà mo ní èèyàn kan tó sọ wípé òun gan kówó jọ fún láti ṣe ìrànlọ́wọ́ fún ìyá ìbejì ọmọ aráyé le. Ṣùgbọ́n níbo ló padà wá? Ẹ wo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tó wá ń bẹ̀rẹ̀ sí ní yọ jáde nísìnyí. Àwọn kọ́kọ́ wà nílé ayé yìí tó jẹ́ wípé ẹ ní láti wà very very careful. Though some people sending money to you, ẹ má lọ máa rò ó. Wọ́n ti wà determined that they will always surely help your organization, and that is why they are doing it. These are the categories of people that are just doing it. Wọn ò fẹ́ mọ ibi tó fẹ́ yọrí sí. They are just doing their own for God. But Pastor Agbala Gabriel, àwọn èèyàn tẹ́ ń ràn lọ́wọ́ ńkọ́? How did they see you? Ojú wo ni wọ́n fi ń wò yìí? Ẹ̀ ń gbowó, ẹ̀ fi jíṣẹ́, ẹni àìdáni, ẹni bí ni, ẹ̀ ń kówó lówó jẹ. That is way. Àti àwọn èèyàn kan fi ojú yẹn wò yín. But you yourself, èèyàn mélòó lẹ fẹ́ ro tiyín fún? And that is why I'm telling Pastor Agbala Gabriel, ní ìsìn pàálẹ̀ ní pàálọ̀lá tójú náà ò bá fọ́ rabaraba ni a máa wò. Take note of this. Àbàrọ̀lá ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àwọn òdìdí tí ẹ bá rí wípé orí kan wà tó jẹ́ wípé Ọlọ́run fi hàn yín àbí ẹ ti rí lọ́jọ́ iwájú pé ó ṣeéṣe kó yí sí apá ibìkan o, ẹ tètè jáwọ́ ń bẹ̀. Ẹ má jẹ́ káwọn èèyàn ta epo sí aṣọ àlá yín. I'll keep saying that. Nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti ń fẹjú kẹ̀kẹ́, and then ẹ dẹ̀ mọ̀ pé ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀ o, èèyàn mélòó lẹ fẹ́ rojọ́ fún? Lóòtítọ́ àwọn èèyàn kan máa fight fún yín, wọ́n máa defend yín, torí mo rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti ń defend yín. Àwọn èèyàn kan sọ pé ṣé àwọn ọmọ ìyá ìbejì ọmọ aráyé le ṣé wọn ò níṣẹ́ ni tí wọ́n lè fi take care bàbá wọn àbí màmá wọn
nígbà tí gbogbo ẹ̀ ń dùn gbà náà ibo ni wọ́n wà kí ni wọ́n sọ. Arábìnrin náà tó sọ pé òun wá fún ìrànlọ́wọ́ kó tó di ìgbà náà, nígbà tí ìrànlọ́wọ́ yẹn dìde fún kí ló sọ? Ó ṣe wá jẹ́ àsìkò yìí ló wá ń sọ̀rọ̀. Àwọn ọmọ aráyé, orúkọ ìyá ìbejì ọmọ aráyé le ní tòótọ́, ọmọ aráyé le ní tòótọ́ tẹ́ bá mọ̀. Èmi ò sọ pé Mr. Agbala Gabriel àbí Pastor Agbala Gabriel, he is perfect o. Gbogbo wa la níbi tá a kù sí. Ṣùgbọ́n kí Agbala Gabriel, kí Pastor Agbala Gabriel kí wọ́n mọ bí a ti ń ṣe lásìkò yìí. Ìyá ìbejì ọmọ aráyé le, congratulations. I saw your videos in pé wọ́n sọ pé ti move lọ sẹ́kọ̀ọ́ and you are appreciating people. And this is a video òun ni mo fi hàn yìí. Níbi tí wọ́n àti ọmọ wọn ti appreciate ọkọ àwọn single. Fine, thank you. Ẹ ti bọ́, fine, then let it be. Ọlọ́run tó sọ pé ẹ máa gba ọ̀dọ̀ Agbala Gabriel kọjá, iṣẹ́ tí Agbala Gabriel fẹ́ ṣe nínú ayé yín ló ti ṣe yẹn o. Take it or leave it. Then lọ́nà kan àbí lọ́nà kejì, ohun tí Agbala Gabriel ṣe fún yín, ó dùn mọ́ yín nínú, kò dùn mọ́ yín nínú. Òun fúnra lára rẹ̀, ó ti ní àkọsílẹ̀ nǹkan tó ṣe nínú ayé yín. Ẹ bá bujú ẹni lọ kẹ́ sọ̀rọ̀ lóríṣiríṣi sí, àkọsílẹ̀ ti wà fún ohun tó ṣe nínú ayé yín. Ẹ jọ̀ọ́, ìyá ìbejì ọmọ aráyé lẹ jẹ́ kí gbogbo ẹ̀ dákẹ́ báyìí. Ṣé wá rí àwọn obìnrin tí wọ́n jáde, àánú mi ṣe yín, tèmi ṣe t'Olódùmarè. Àwọn kọ́kọ́ wà tó yẹ pé a ní láti wà careful lé lórí. Kì í ṣe gbogbo nǹkan la máa dá sí. Tẹ́ bá rí oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ti sọ sí Agbala Gabriel, kì í ṣe kékeré. Ẹni ò mọ ibi tí mo ti ń bọ̀ kò lè dá mi lẹ́jọ́ ibi tí mo dé dúró. Ìbàjẹ́ ènìyàn kò dá iṣẹ́ Olúwa dúró nínú ayé ẹ̀dá. So many things attached to this ọ̀rọ̀ Agbala Gabriel láti ìgbà Muyideen. Ó ti wá wáyé lórí àwọn méjì back to back. Tí obìnrin yóò bá sọ nǹkan tó ṣẹlẹ̀, ṣé ọmọ ìyá ìbejì ọmọ aráyé lè kò ní sọ di mímọ̀ pé àsìkò tó láti sọ̀rọ̀? Ó take advantage of that to come out. Though àwọn èèyàn wọ́n appreciate ẹ̀, wọ́n dẹ̀ dìde ìrànlọ́wọ́. But look at the consequence of what you did. Ẹ wo nǹkan tẹ́ ẹ dálẹ̀. Ọ̀rọ̀ yìí mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lé lórí torí pé mi fẹ́ rólé apá kan dé apá kan sí. Ẹni tẹ́mi bá lẹ́jọ́ òun ni Agbala Gabriel. Ìyá ìbejì ọmọ aráyé le, ẹ máa pẹ́ láyé, ẹ máa pẹ́ lókè erùpẹ̀. Ẹ̀yin ọmọ ìyá ìbejì ọmọ aráyé le, ọmọbìnrin, please, now it's time to keep quiet. Gbogbo nǹkan tó bá tẹ̀ ti lè ṣẹlẹ̀ sẹ́yìn is now, at least what you want ó ti wá sí ìmúṣẹ. Let it be. Ẹ jẹ́ ká fi yẹn lẹ̀. Ọ̀rọ̀ yìí is not something that kò lè máa sọ bẹ́ẹ̀ o. Èèyàn kan sọ̀rọ̀, Mewolaka, ìyá dáadáa. Ìyá yìí sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ọ̀rọ̀ tó deep ni. Lórí ọ̀rọ̀ Agbala Gabriel yìí náà ni. Ẹ wo, ohun tó bá oníkálukú ni kó sọ o. Ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a lè sọ wípé a wà 100% sure of nǹkan tó ní kálukú ń sọ. Pàápàá jùlọ àwọn èèyàn tí ọ̀rọ̀ yẹn ò ṣojú wọn tọkọ gbọ́ èyí dásí eléyìí gbọ́ èyí dásí eléyìí lórí ọ̀rọ̀ Agbala Gabriel. Ìyá ìbejì ọmọ aráyé ni that lady. Ẹ jọ̀ọ́, we need to be careful. Agbala Gabriel, Yorùbá sọ pé tó bá kọ wájú sí yín kẹta, tó bá kọ̀yìn sí yín kẹta, tó bá kọ̀yìn nìkan ẹ tún èrò ara yín pa. Òun rèé o. I believe you should learn your lessons from this. Ẹ jẹ́ kí n jẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìyá wa dáadáa Mewolaka. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó deep ni tí màá dẹ̀ fẹ́ jẹ́ kẹ́yìn náà fúnra lára yín kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká gbọ́. Tó bá dẹ̀ jẹ́ gbà kọ́kọ́ tí ń rè, ẹ má gbàgbé láti subscribe, láti comment, kẹ́dẹ̀ like. Lórí ọ̀rọ̀ yìí, ohun tẹ́yìn náà bá rí sí, ẹ dá sí. Lórí ọ̀rọ̀ Agbala Gabriel, orin kan ni mo fẹ́ kọ. Ara yín lẹ̀ dá lóró, ara yín lẹ̀ dá lóró nǹkan. Ara yín lẹ̀ dá lóró, ara yín lẹ̀ dá lóró nǹkan. Abanijẹ́ ti yín lójú, abanijẹ́ ẹ kú ọ̀fọ̀, ara yín lẹ̀ ṣe. Mo ní ìbéèrè. Ṣé tí ọmọ bá ṣẹ̀ àbí tí omi tí a fi ọmọ bá ń dọ̀tí, ṣé a máa da omi nù tọmọtọmọ ni? Ẹni tí ó bá jẹ́ aláìṣẹ̀ kó kọ́kọ́ mú òkúta kó sọ ọmọbìnrin tẹ́ fi ẹjọ́ àgbèrè kan yìí tẹ́ fi kàn yìí kó kọ́kọ́ sọ ní òkúta. Ẹni tó bá wà ní àìlẹ́ṣẹ̀ gbogbo wọn dẹ̀ kúrò bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Mélòó nínú yín náà máa fẹnu ẹyin sí lẹ́nu tí ò ní pọn lá? Ṣé ẹ ń speak out ni àbí ẹ ti rí opportunity wípé this man is making money, this man is progressing as a pastor, as ní charity foundation ó ti make it. I wish I can be like him, I wish it is me. Ṣé èèyàn máa ń bínú kó da èpo nù ní kó bí ní ewúrẹ́ kó da èpo nù ní? Ẹ gbọ́ mi dáadáa, mi sọ pé kò ṣe o.
mi sọ pé kò ṣàṣìṣe àṣìṣe tó dẹ̀ ṣe ẹjẹ́ fókọ̀sì lórí ẹ̀ nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ àwa Yorùbá rẹ̀ o ń tà ń jẹ lẹ́nu lámọ́ ìgbà míì gan ìtà ń jẹ lẹ́nu a tún máa jẹ́ báyà máa ba ẹni tó fún wa máa bàjẹ́ àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún tó lọ yọ owó oúnjẹ owó ilé owó igbá owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tí ì pé tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Why don't we concentrate on that, scold him for that, and allow him apologize for that, and seek forgiveness from God? Ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé Muyideen ò jẹ̀bi Yorùbá. I saw a write-up where somebody was apologizing to Muyideen. Really? Ìgbà yẹn lẹ́ṣẹ̀ wá rántí wípé ìyá àbèjì ọmọ aráyé le ilé tó kọ́ fún kò fìwé ilé lẹ̀. Folúkẹ́ Dáramọ́lá tó sọ̀rọ̀ lọ́jọ́ sí tẹ́ ẹ sọ wípé ó jowú ni wípé ara ń ta ni o kò fẹ́ kí wọ́n gbé ìyá ọmọ aráyé le kò ó fẹ́ nìkan gba glory òun wà ní pàdé níbà òun lọ́rẹ́ ẹ̀ wá ń tàn sí i. Mo ní ìbéèrè o oúnjẹ tí wọ́n jẹ ní church yẹn lọ́jọ́ Sunday ẹ̀yin lẹ fowó ẹ̀ lẹ́ ẹ̀yin lẹ́ ń sè é àbí Agbala Gabriel níṣẹ́ míì tó ń ṣe yàtọ̀ sí kó gbowó jọ kó lọ church ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ aláìní nítorí oúnjẹ ọjọ́ Sunday wọ́n lọ church yẹn ilé tó ń kọ́ tẹ ní orí ilẹ̀ ẹ̀ ló ń kọ́ sí kò fún wọn níwèé ilé ṣó fẹ́ fi rẹ́ǹtì lọ́jọ́ iwájú ni àbí tí ẹlòmíì bá tún ní ìnira á gbé bẹ́ẹ̀ kí lorúkọ bàbá tí ẹsẹ̀ ẹ̀rọ tí àwọn ọmọ ẹ̀ fi òkú àtàyè ẹ̀ bàbá òṣèré yìí tó fi òkú àtàyè ẹ̀ sílẹ̀ fún Agbala Gabriel kó lọ sí tí Agbala Gabriel ò bá ṣe fún charity yẹn ṣé irú bàbá yẹn ò ní jẹrà mọ́lé mo ti gbàgbé orúkọ bàbá Nollywood yìí tí ẹsẹ̀ ẹ̀ ṣe táwọn ọmọ ẹ̀ ò débẹ̀ tẹ́ bá ní ó gba kò fìwé lélẹ̀ ẹlòmíì tó ṣe aláìní tó bá tún rákòrò débẹ̀ ṣé kò ní rí lẹ́gbẹ́ àbí gbogbo ìgbà ló máa gbowó lọ́wọ́ yín kò fẹ́ kọ́lé fún èèyàn ṣẹ́yìn lẹ́ bára lẹ̀ ṣé chọ́ọ̀chì yín ni ẹ wá fẹ́ mú àwọn aláàánú ẹ̀ àwọn olóore ẹ fẹ́ kọ́ ẹ̀yìn ẹ̀ sí ṣé àwọn tó ń bàjẹ́ òṣìṣẹ́ àwọn tó ń bá ṣiṣẹ́ chọ́ọ̀chì tó ń bá ṣe iṣẹ́ àwọn tó ń pè wọ́n níṣẹ́ wọn ní jẹun kò ní fún wọn lówó àbí anumọ́ á máa nu ilẹ̀ ṣànumọ́ máa nu ilẹ̀ take away àbí give away tẹ́yìn gbà lọ́wọ́ àwọn fáǹsì ṣẹ́yìn gan pin tán ṣé o mú kò kiri inú ẹ̀ o kò owó burúkú wà lọ́wọ́ ẹni kébi burúkú pani rí àbí ẹbí ẹ kankan tí ò tiẹ̀ sí lára àwọn fáǹsì ẹ ò pé kókó wá jàǹfààní ẹ ti gbé ríngì láì tì báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọ́ni kan má gbélébù àwọn tó ṣàgbèrè lọ síbẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó bá wọn sùn lẹ́nu obìnrin ṣé ìdí la ní kó gbé lọ síbẹ̀ ẹ mọ̀ ìdí tí mo ṣe kọ́ nìyẹn ẹ bà mínísítírì yẹn jẹ́ ẹ bá gbogbo ẹ̀ jẹ́ mo kàn fẹ́ rán yín létí àwọn kan ṣì wà tó jẹ́ wípé Ọlọ́run máa lo ipasẹ̀ ọmọkùnrin yìí tó yẹ pé wọ́n á fẹ́ ṣe surgery wọ́n á nílò ìrànlọ́wọ́ wọ́n á fẹ́ kú sínú ìṣòro ọmọkùnrin yìí nítorí pé ó ti ní platform táwọn èèyàn ti trust tó ń kówó fún yín Agbala Gabriel tó fi ń ràn wọ́n lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá ti bàjẹ́ tẹ́ ẹ ti di àwọn tó ní ìrànlọ́wọ́ surgery lọ́jọ́ wájú àwọn tó nílò oore lọ́jọ́ àwọn tó ní ibi tán wá ibi tán máa gbé lọ́jọ́ wájú wọ́n á dẹ̀ kú sínú ìyà yẹn dẹ́ nǹkan tẹ́ ń ṣe yìí gbogbo àwọn olùrànlọ́wọ́ á máa wò pé so owó tá à ń dá àfi báwo ni wọ́n ń ná nínàkúnà kò sí ẹnìkan tó máa ran anybody lọ́wọ́ mọ́ ló bá tán ó dẹ̀ mú tó máa dé báwo lọ́la ìwọ́de èrè kò sí ní ẹni tó ní platform tó ní voice táwọn èèyàn fẹ́ràn tó trust ó wà ní position láti ràn ẹ́ lọ́wọ́ ìwọ ni kó o wá fi tùbí nùbí ṣe ẹ máa ti ń kàn má gbélébùú ẹ ti sọ bí pé kí tiẹ̀ bàjẹ́ pátápátá ṣé ó ti yá tán náà nìyẹn ó ti dẹni ibi náà nìyẹn ẹ̀yin ò lẹ́ṣẹ̀ oh my God ajímàlúgbé tó ń dájú ajẹ́ranjẹ Agbala Gabriel yìí tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ owó tán dá láti tẹ́ ẹ ti fa owó yọ nínú owó nígbà tó jẹ́ wípé the motive is to save life àṣìṣe yẹn ṣe ó pọ̀ mo wá fi Ọlọ́run bẹ̀yìn ẹ tọrọ àforíjì to hear is human to forgive is divine kò sí ẹni tí ó lè ṣàṣìṣe kò sí ẹni tí ẹran ara ò lè gbé ẹ bá jẹ́ pásítọ̀ ẹ bá jẹ́ ìmáàmù èèyàn ni wá Ọlọ́run bá jà bọ́ sọ́wọ́ àṣetán tẹ bá dẹ̀ ti ń ṣe tó bá jẹ́ wípé nípa gbogbo oore tẹ́ ń ṣe àṣírí tó tú àti bọ́n ṣe ń drag yìí Ọlọ́run fẹ́ fi correct yín kí oore yín lè ní ládá níwájú Ọlọ́run kó lè kọ́ ọ̀rẹ́ yín bá lè pọ̀ sí ó lè jẹ́ gbogbo nǹkan báyìí kí a lè pè yín wá sí ìrònú pìwàdà ni look at the positive side swallow your pride go before your God apologize ẹ tọrọ fún àforíjì níwájú Ọlọ́run ẹ tọrọ fún àforíjì níwájú àwọn olólùfẹ́ yín tó trust yín don't argue it's a face a tún kọjá tó bá jẹ́ Ọlọ́run ló gbé yín kalẹ̀ láti ran àwọn aláìní lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní bàjẹ́ gbogbo kùdìẹ̀kudiẹ tó kù bẹ́ẹ̀ Ọlọ́run á mú kúrò nínú ayé yín ẹ̀ tún lè máa ṣe lọ́nà tí ó fi máa ní èrè níwájú Ọlọ́run ọba èmi ò jọ́ọ̀jì yín o àwọn onílàákàyè kan ò dẹ̀ ní jọ́ọ̀jì yín ó ti yé yín a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ̀ ṣe eré rí a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ̀ ṣe dáa rí a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ti wá dé èèyàn burúkú ìgbà yà kọjá ìgbà ọ̀tun á dé gbogbo nǹkan all the crooked path shall be made straight ojú òní tì yín apologize to your people ẹ̀yin agúnbàjẹ́ ẹnu ẹlẹ́wà ish. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.